ẹ wò ó a ti ṣe gbogbo tán o ló bá tún wá bá mi níbi tí mo ti ń dáná ní kitchen ó ní kí n máa bọ̀ ní dining ó tẹ́ mi sórí dining boxer náà mo kúkú wọ̀ olú singlet ẹ̀ èmi kí n wà nínú ilé gan polo tó gbọ́dọ̀ tóbi mo gbọ́dọ̀ wọ̀ wọ́n wà ní kitchen sóúnjẹ tó mú iná báyìí ló ń kìsì mi lọ́rùn ló ń kìsì mi ní gbogbo ara ló ṣe gbogbo ẹ̀ náà rìn mí náà mọ̀nàmọ̀nà ó tẹ́ mi sórí dining àti ó tẹ́ mi síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń lá mi ní ojú ara mi ó lá nígbà tó lá tó stage kan àti ṣeun ó ṣe mi ní kó mo fẹ́ tọ̀ ní kí ní bá jáde fúrúrúrúrú omi ni o wọ́n ní mo squirt ni wọ́n ní yes báwo mo ṣe máa make love pẹ̀lú obìnrin tí kò ní squirt possible with confidence ó ní kí n sì lè rí fóun pé good for big for nothing ò ní bá mi lájọṣepọ̀ mọ́ aṣọ ọmọ gbogbo wà dáàdì òwú ó mú gbogbo ẹ̀ ó ní mo mọ̀ tẹ́tọ̀ kọ yìí máa ná mo mọ̀ everything mi kì í wá comfortable káwọn ọmọ mi wá sọ́dọ̀ yín I am telling you this for the first time I know your husband more than yourself àǹtí ṣó nígbà tí mò ń lọ ó ṣe 3 million sí mi ẹ̀rù bá mi ó ti ṣe sí mi báyìí parí ìbálòpọ̀ tán ṣùgbọ́n àwọn kíchìn yẹn báyìí ọkọ mi ò kí n fẹ́ ṣe fowó ìṣe mo délé mo gbọ́ ọbẹ̀ yẹn ó ní kí n gbọ́ ọbẹ̀ yẹn àfù lọ káwọn ọmọ wọn sí ni pé nísà sọ pé bí mo ti bá ìgbọ́n wọn mi wọ̀n kan ló ní ó pe káàbù ó ní kí wọ́n máa fẹsẹ̀ rìn káàkiri wọn pé kí n má ti ní ìdòwò kí n máa sọ fóun. èmi àti máyì ń bẹ̀rẹ̀ nígbà tó pọ́sẹ̀ kan máyì pè mí pé kí n wá mo sọ fún lẹ́yìn pé mo ń bọ̀ vedia fellowship kan tó invite mi sí wọn ní no problem dájú tí màá fún wa sí mi torí tí má dárúkọ ọ̀dọ̀ Dikin Ṣẹ́gun ní ẹ̀mẹ́wàá àṣírí àtètè tú ń bá lọ ìgbà tí mo débẹ̀ wọ́n á gbé mi àwọn arìnjì náà ọlọ́run mi ṣe dídì ni o tẹ bá wo irun yẹn ó máa wẹ́ o ó wọ́ ẹ débi pé àwọn ará mú kíní bracelet wood náà fi sí o mo bracelet wood náà fi sí yẹn ó ṣe coil wọ́n á coil ẹnu ẹ̀ wọ́n ìgbà tán ṣe irun yẹn tán yes that's my babe ó bá ní kí n jẹ́ ká lọ sí hotel ó ní ó yẹ kí n máa lé pé ó ti pẹ́ tí mo ti kúrò nílé o ó ní wọ́n di mi báyìí ó ti pẹ́ tó ti kúrò nílé kí ni yẹn mi let's go jọ àbáwọ̀ ní hòtẹ́ẹ̀lì rẹ̀ ní ìdìbò nǹkan tó ń pè ní suit dàtà máa débẹ̀ bí room and parlour ló ṣe rí gbogbo bẹ̀ gíláàsì ni èrò kan bá mi bí gbogbo báyìí fẹ́ lò mí báyìí ó ní tó bá ti wà pẹ̀lú mi máa calm down má worry in fact do you want me to call your husband kò wà pẹ̀lú mi adúpọ̀ pé ò ní sọ̀rọ̀ no ẹ má pè wọ́n ok ṣé o fẹ́ ṣàjọ̀dún kan nísìn ó sì ń bá mi sọ̀rọ̀ pé mọ́tò àwọn fẹ́ change nígbà àjọ̀dún òun wò pé ọ̀dẹ̀ má ti fẹ́ change mọ́tò èèyàn ìwọ wife mi tó ní mọ́tò tí máa ń gbogbo mọ́tò yẹn fún ẹ kára mi fún kò tún jẹ́ kó lo mọ́tò yẹn I don't know how I'm going to do it tí wàá fi lè lo mọ́tò bẹ́ẹ̀ but má worry I'm going to do something about it because by next year àwọn méjì máa lọ sí America so America làbí wọn sí citizen America ni wọn so wọn lọ bá àbúrò mọ́ mi wọn bẹ̀ so bákan lè máa wò wọn lẹ́kọ̀ọ̀kan ni really bẹ́ẹ̀ ni náà okay abájọ síbẹ̀ àǹtí ṣeun nígbà tá a wọlé orí iṣẹ́ ẹ̀ ní máì tí kọ́kọ́ bẹ̀rẹ̀ owó kọ́ ní kí n lọ wẹ̀ náà òun wẹ̀ lọ́wọ́ ní bedroom ó bá ní baby are you okay? Yes I'm fine. ó bá mi ní bedroom ó bá fọwọ́ ra mi lára omi yẹn ń dà sí wa lórí ó bẹ̀rẹ̀ sí bí abẹ́ ṣáwà yẹn omi yẹn ń dà sí wa lórí ó bẹ̀rẹ̀ bí pé òun dúró straight òun á bẹ̀rẹ̀ sí bí abẹ́ òun ló wá fẹ́ wá gbẹ́nu síbi òkè báyìí ó bẹ̀rẹ̀ sí fẹnu fa ìdò òun ogo omi yẹn ń dà sí lẹ́nu ó sàn tú bó ti ń dà sí lẹ́nu ń tú ó ń fa ìdò òun gidigidi mo dé kan ó ń pariwo ó máa dákú o ò ní no ò ní dákú ní ọjọ́ yẹn kò mí kí n lọlé bẹ́ẹ̀ sọ fún yín àbọ̀ sí sitting room àpàlọ́ lò tẹ́ yẹn o big hotel tí bá dárúkọ bẹ̀ àwọn èèyàn mọ̀ bẹ̀ big hotel àwọn olè síbẹ̀
big hotel ní 7 and 8. Ó wọlé síbẹ̀ nígbà tí mo wọlé sínú hotel yẹn àti ṣeun tí a wọlé sí tí mo dé ní sitting room yẹn jàre láti inú bedroom nǹkan mo ti dà ń bẹ́ẹ̀ náà mo ti dà tẹ́sẹ̀ mi ti ń gbọ̀n tí mo ní mo fẹ́ dákú o tó ní mi ní dákú ó wá mú brush ó fọyín ẹ̀ gbà tó fọyín ẹ̀ tán ó ní kí n brush tèmi náà tó máa ń gbé box ẹ̀ ó wọlé fún mi ní brush ó fún mi ní nice gown ó ní are we sleeping here? No, I just want you to wear it go look sexy for me jọ baby ó bá wò ó bá ní wá gbóhùn sórí ṣíà ó bá ní kò fọ́ ọmú ṣíà lórí síta ní o ó ní kò fọ́ ọmú bí ẹ̀yìn ẹ̀ òun fọ́ ọmú ṣíà báyìí òun kúnlẹ̀ sórí ṣíà wọ́n á fọ́ ọmú báyìí wọ́n á ní kò ń yọ̀dí síta wẹ́rẹ́ òun á sòdì síta olùwà dúró ó fọ́ lé òun níbi ẹ̀yìn báyìí ló bá ń lọ ló bá ń bọ̀ ó kàn béèrè question lọ́wọ́ òun ó ṣe gírígírígírí ó ṣe òun ò lè béèrè òun lè dáhùn question mọ́ nǹkan ni Ṣẹ́gun máa padà pa mí tí bá ṣọ́ra kúrò lọ́wọ́ ẹ Ṣẹ́gun ìwọ ló máa padà pa mí ó ní I'm not going to kill you I'm going to give it to you the way you want it I know you want it I know you want to go crazy I know you wish to travel I'm going to give it to you the life you wish to I'm going to give it to you nígbà tó di ẹ̀kan náà mo pariwo I can't take this anymore. Ó bá di mú látẹ̀yìn ó di mú kò fi mí sílẹ̀ ó di mí wọ́n ara báyìí mo wá kẹ́sẹ̀ kò wọ́n á lọ jókòó síbi 2 síta tó wà níbi 1 síta yẹn ó lọ jókòó síbẹ̀ ó wá gbé dí mi mọ́ bí nǹkan ọmọkùnrin báyìí ó ṣàfọ́ mú mi mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn náà lé mọ́ mi nínú ojú ara mo ń wò pé kí lè lé ìdòdò ọ̀lọ́wọ́ erékeré irú ìbálòpọ̀ wọ rèé mo ń wé léèrí tó bá mú ẹ tó bá ti wá wo fídíò yìí tán ẹni gbọ̀nkú yẹn má lọ sínú YouTube mi kó lọ subscribe ó bá jù mí lọ mo bú ẹ nìyẹn kó tó ṣe mí ọ̀dá subscribe to my YouTube channel ní subscribe go and watch video comment bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáa ní iná àbáni pé yẹn ti ṣẹlẹ̀ kéré ok mo ti kọjá yé mi aláàrífín ni mi pẹ̀lú má bínú you're making me cry. òun ṣáàdùn síbẹ̀ ó kàn ní léèdì mọ́ òun níbẹ̀ ni ó ṣe gidi kó ní léèdì mọ́ òun ni òun rìn ìdí òun mọ̀ wọ́n bí òun lóore what do you want wọ́n ní please let's run away ni are you sure yes Pastor Mrs. yes are you enjoying me yes do you like it yes should I stop no who's your husband you who do you love most you. Give it to me, baby. Ó ní àti ṣeun. Ó ní ẹ̀mí mi fẹ́ bọ́. Wọn ò dúró ẹ̀rí. Ó nígbà tó dé ẹ̀kan náà. Tó fẹ́ dà. Ó wá dí òun mú gidi gan. Òun náà wá gbé gidi gan. Àtò dàtọ̀. Should I pause there? Yes. If it's a baby, I will have it. Are you sure? Yes. Are you sure Pastor will not kill you? He can't kill me. Okay, baby. Baby, tell me you love me. I love you. Are you going to leave me? No. Àwọn question tó béèrè lọ́wọ́ mi ni èwo náà kẹ́kọ̀ọ́ question tó yẹ kó máa béèrè lọ́wọ́ boyfriend girlfriend ẹ lélẹ́yìí kò ṣe ké níjẹta gbóni lọ sí ló ń ṣe ẹ enjoy ara yín normal ní àbá tó bá ti pé yes ìgbà tó máa ṣe tán báyìí ara òun náà wò ni òun tó bá tiẹ̀ máa délé kú òun ò lọ lálẹ́ òun ti wò tàtà ti dark fóònù òun miss call ti kún bẹ́ẹ̀ dádì ọ̀yẹ́ tó dẹ̀ mọ́ church tó ń sọ pé òun lọ àtúntẹ̀ kan náà tó wá pè ó ní let me pick it no wá pick call mi fílẹ̀ síbẹ̀ ó náà ṣá fún yan lẹ́bẹ̀ òun ò tọ́ọ̀ṣì òun ò ṣe nǹkan òun ò pé owó tó bá máa pa òun á mọ̀ alẹ́ ìṣá òun máa enjoy ara wọn ló bá sọ pé let's go out wọn náà lóògùn tó bá lè ní nǹkan tó náà máa yẹ bá ń fún òun ní ṣòkòtò short ó fún òun ní top spaghetti ó fún òun ní shade tó ń dé sí ó dẹ̀ fún òun ní bàtà kò ga jù tó ń wọ̀ sí ó ní let's go out ó dẹ̀ gbé wọn báyìí àwọn dé ìdójáde àwọn lọ club nígbà tó di kan bíi 6 tó di kan bíi 6 ìrọ̀lẹ́ làwọn jáde wọ́n lọ sí club
kò sẹ́ni tó máa pàdé mi ní club tó máa mọ̀ pé mi ni mo wà níbẹ̀ lórí irun tí mo ṣe sórí dídì náà ni azin ó ṣe pé irun weaving náà ni all back weaving tó máa ń tiny yẹn ní o but mo tún wọ ṣòkòtò mi wọ ṣòkòtò tẹ́lẹ̀ so mo tún wọ ṣòkòtò tí mo wọ bó jẹ́ ti shade wà lójú mi so nobody knows it's me. A lọ nǹkan bí 6 tàjáde a lọ jẹun a ṣe gbogbo ẹ̀ gbà tá a ṣe àwọn olè bẹ́ẹ̀ dẹ́ jìnnà sílé ọ̀dọ̀ wa 7 and 8 lọ́nà ibẹ̀ ni ibi tí a lọ nígbà tá a dé tawọ tí ó di kan bí àwọn ọ̀nà club gan a club mẹ́gbà tó di nǹkan bí 12:30 ó ní kí n jẹ́ ká máa lọ orí ó ní kí n jẹ́ ká máa lọ lé a lọ ó ní kí n mu wine mo ní mi lè mu wine torí mi mú rí ó ní òkè kára lọ́wọ́ kí lọ mú nínú room nígbà tá a débẹ̀ mo mu wine nígbà tí màá mu wine ó ti bẹ̀ mí ó ti wà weak so I can't say more about that night yes a ní nǹkan papọ̀ but mi lè sọ pé báyìí ló ṣe lọ báyìí ló ṣe lọ tó dára ọjọ́ kejì bá ní kó pé kí n múra kí n fẹ́ máa lọ kí ní kan nínú you are spending 3 days here tí mo sọ fún dádì pé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó ń tẹ́ ní ìrẹ́fẹ́ àtàwọn invite mi sí you can easily tell that they kidnap you kidnap me bí ti báwo ó ní yes àjọ máa wọ ẹ̀ káàkiri ni off your phone. Dádì ti pè é láàárọ̀ ọjọ́ kejì bílẹ̀ ṣe mọ́ pé ẹ̀rọ pé mi máa rí mọ́mì wọn láwọn lọ church and church tó dé lọ bí o tiẹ̀ mọ̀ church tí wọ́n lọ kíní kan ó ní yẹn okay jẹ́ kí n dé wàá lọ bẹ̀ bá ní ṣé conscience ni ó dé máa ń sọ fún mi pé ẹ mọ ibi tí mo wà bí wọ́n máa ń ṣe ń lọ èmi yẹn sọ mi pé ṣé pé òun fẹ́ lọ máa fẹ́ pa ẹ́ sí báyìí kí ọkọ ẹ má bàa mọ̀ àmì mi kan sọ pé I trust him ọ̀nà mo ṣáà trust him nígbà tí ó wà lọ tán everything bẹ́ẹ̀ jẹ́ ògùn síbẹ̀ nígbà fẹ́ ra anything nǹkan ọ̀tí ẹ̀ ring bẹ́ẹ̀ ni kí n sọ pé tí bá fẹ́ ọmọ àmú fún mi nǹkan tí mo ṣe nìyẹn ìgbà tó dé padà mi ò tán fóònù mi o pa fóònù mi mo wọ́n yọ bátìrì lọ́tọ̀ fóònù sí mi lọ́tọ̀ gan ni gbé sílẹ̀ mi tó gbé sí ká tó wọ bẹ̀ ló ti pa mi ìmọ̀ kókò tó fẹ́ ṣe nìyẹn ká tó padà síbẹ̀ padà ni wọ́n ti pa fóònù yẹn tó ti ìgbà tá a bọ́ síta tá a máa dé padà báyìí níbi gbàtí wà ní club yẹn wọ́n ti pa fóònù yẹn wọ́n yọ ògbè lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n kó síwájú mọ́tò so gbà tí a máa padà dé kọjá pé tó bá ìgbà tó dàrọ̀ ẹ jẹ́ kí n to fóònù mi kí n lè pè wọ́n nínú you are spending 3 days here so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn náà kọ́ 3 days bí báyìí ọkọ mi màmá ti máa wá mi tẹ́sí màmá ti máa wá mi ìyẹn gan ló kúrò ní bá mi ọ̀tọ̀ tó ẹ̀kọ́ náà nǹkan gbá ká mú ni pé well no problem but there is one thing tí mo mọ̀ nípa máa yẹn ni wípé he is a very caring man ó máa wà kẹrin o di kí n ṣẹ́gun ó wà kẹrin gan nígbà tó di ọjọ́ kẹta ni yes you can now go home now ó ní but mi ò ṣerun tí mo fi kúrò nílé ó ní no problem kí n má worry pé mo lè lọ lé báyìí aṣọ mi tí mo wọ̀ náà ni kí n wọ̀ wọ́n níbi táwọn máa ti drop mi kí n lọ lé báwo mo ṣe wá délé kí ni mo sọ nígbà tí mo délé ń bọ̀.